الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وتبعه هداه وبعد. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أن يقول قوافهم الله سبحانه وتعالى تيوالكم كالدفن محمد صلى الله عليه وسلم. gbogbo wa tí a ń fi ọkàn tẹ́lẹ̀ wa lórí mọ̀ndúnmà bí Ishaq al-Albiri ilé tí a ń ká fún wa, ilé tí a dẹ̀ ń ṣàlàyé tó ń sọ nípa ìmọ̀ àti àwọn ìwà tó dáa, ilé tí ó fi ń ṣe wàsíyà bí àsọtẹ́lẹ̀ fún ìkan nínú àwọn tí wọ́n jọ lògbà tí ṣe Abubakar tó gbajúmọ̀ pẹ̀lú Abubakri. Fáfàní àwọn tí a ṣẹ̀ṣẹ̀ ń join wa nínú àwọn ìjókòó tó ti kọjá lọ ibi tá ti stop ó náà ni Baitu 19 ilé orin ẹlẹ́ẹ̀kẹ́ kọkàndínlógún. Níbẹ̀ ni àfáà ti ń sọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàsíyà sẹ́yìn àwọn wàsọ́yà sẹ́yìn ó sọ pé wà in أوتيت في طويل باع وقال الناس إنك قد علمت وقال الناس إنك قد علمت ó ní wà in utita bọ́lọ́mbá wá أوتيت فيه طويل باع وفي رواية فيه طول باع أوتيت فيه طول باع ó ní tọ́lọ́mbá wá ní kọ̀ọ̀kọ́ kí ó débi wípé ó tún nímọ̀ ju ẹgbẹ́ lọ, ó ní Ọlọ́run fún ọ nímọ̀ tó kọjá bẹ́ẹ̀. الناس إنك قد علمت táwọn èèyàn gan jẹ́rìí sí gan pé lágbájá ń kọ́ wọ́n sọ pé onímọ̀ ní فرأس العلم تقوى الله حقا. afáàní olórí tí ń jẹ́ pé èèyàn nímọ̀ òun náà ní taqwa Allahi haqqan kéèyàn ó fi máa rẹ̀ páyọ̀ Ọlọ́run ọba. تقوى الله حقا. afáàní وليس بأن يقال لقد رأست وليس بأن يقال لقد afáàní kìí ṣe ìmọ̀ òun náà ní káwọn èèyàn máa sọ láàrin ara wọn wípé laqad ra'asta ó ti gbé nǹkan sórí ó ti nímọ̀. in tí ń jẹ́ ìmọ̀ òun náà ní taqwa Allahi haqqan. ìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n nígbà tó fẹ́ sọ nípa ìpáyà Ọlọ́run ọba àti ìmọ̀ ó ní al-ilmu ma aksaba khawfa Allahi. in tá ń pè ní ìmọ̀ gangan òun náà ni tó mú ìpáyà Ọlọ́run ọba wá. bẹ́yẹn bá nímọ̀ tí ó bá fi páyà Ọlọ́run ọba wallahi kò nímọ̀ kankan. al-ilmu ma aksaba khawfa Allahi ó ní faman khala minhu fafadhmun lahin. ẹni tó bá jẹ́ wípé ó sọ pé kò rí bẹ́ẹ̀ pé ìpáyà Ọlọ́run ni mọ̀ ó ní ọ̀n tanra rẹ̀ jẹ́ ni li'annahu mirathul anbiya'i. ó ní torí mọ̀ tẹ́ ń wò yẹn ogún àwọn ànábì Ọlọ́run ni falam yanalhu ghayru latqiyai. ló fi jẹ́ wípé ẹnìkankan ò lè rí mọ̀ àyàfẹ́ tó bá fi ìmọ̀ rẹ̀ páyà Ọlọ́run ọba lásopọ̀ nímọ̀. Ọlọ́run èrèlé wà ní Al-Qur'an pé innama yakhsha Allaha min ibadihi al-ulama. àwọn tí wọ́n jẹ́ wípé a sọ wípé wọ́n páyà Ọlọ́run ọba lódodo àwọn náà ni àwọn ulama. farasul ilmi taqwa Allahi haqqan wa laysa bi an yuqala laqad ra'asta وليس بأن يقال لقد رأست وأفضل ثوبك الإحسان لكن نرى ثوب الإساءة قد لبست نرى ثوب الإساءة قد لبست. afáàní olórí aṣọ táà lè sọ pé ó lè wọ̀ ó náà ní ìpáyà Ọlọ́run ọba kọ́ máa ṣe dáadáa. ó náà lólórí aṣọ tó lè wọ̀ ìpáyà Ọlọ́run gangan lólórí aṣọ tó lè wọ̀ tásọ pọ̀ wáṣọ. àmọ́ bal isaati qad labista nara bal isaati qad labista. instead tó yẹ ká máa rí dáadáa látara rẹ gẹ́gẹ́ bí onímọ̀, ìdàkejì náà láwa ń rí. bẹ́ẹ̀ sì ni àwọn àfáà àwọn ni example fún gbogbo àwọn ẹlòmíì. àwọn ni mẹ́lẹ̀ tí wọ́n tàn mẹ́lẹ̀ fáráyé tí mẹ́lẹ̀ títí wọ́n tó bá fi lé wọ ọkùn ìmọ̀ gangan àwọn èèyàn tí wọ́n ti sọnù nú ni. agbátàfà gan tó fẹ́ máa sọ̀rọ̀ nípa ìmọ̀ àti àfọ onímọ̀ ó ní amátàrọ̀ zubala fil misbahi. ó ní àṣẹwò rí ẹ̀yìn láńtà ni fil misbahi nígbà tó bá ń tanná fún wa. ìdásọ̀fà tí ẹ̀yìn láńtà yẹn tó bá clean tó bá mọ́lẹ̀ àrùdọ́ka fi istisbahi ìwọ̀gán láìkí irú mọ́lẹ̀ tí ń tàn fún ọ. wà in yakun bí wasakhin mulattakha. àmọ́ tó bá jẹ́ pé ìdọ̀tí ẹ̀yìn láńtà yẹn ti fàdọ̀tí ó ti fèéfín sára gbogbo ara rẹ̀ ti dúdú. kasafa nuruhu bidhalika takha. dúdú tó wà lára ẹ̀yìn láńtà yẹn yóò mú ìmọ́lẹ̀ tí ń bẹ lára ẹ̀yìn láńtà yóò mú lọ yóò àdẹ́gbẹ̀tẹ́ pé kò rí mọ́lẹ̀ mọ́. ló fi jẹ́ pé bó nímọ̀ bá wà tó bá jẹ́ pé ó nímọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀
tó wá dẹ̀ tó yẹ pé kò páyọ Ọlọ́run Ọba pẹ̀lú mọ́ rẹ̀ ń gbá wọn yẹn káàkiri ni ń ṣe bàjẹ́ káàkiri ni ìmọ̀ wọn wà dábọ̀ tó yẹ pé àbí ìmọ̀ wọn ò wúlò fún ni kasafa nuruhu bidhalika tokha nítorí náà ìwọ náà má jẹ́ kí máa lẹ́rẹ̀ owó òkun pé olóbi sọ pé wà afdalu thawbikal ihsanu lakin thawbal isati qad labista thawbal isati qad labista sọ dọ̀tí òun náà láwárí lára rẹ̀ tó yẹ ká máa rí malẹ̀ látara rẹ̀ yama lam yufidikal ilmu خيرا فخير منه لو قد جهلت فخير منه لو قد جهلت àfààní tó bá wá nímọ̀ tó wá jẹ́ pé ìmọ̀ yẹn kò wúlò fún ọ pàápàá kò sí ọ láǹfààní kankan فخير منه لو قد جهلت ìmọ̀ tó mọ̀ ó lóore fún ọkọ mọ́ wulẹ̀ mọ́gàn nígbàtí ó sí ọ láǹfààní qad jahilta aláfà kan sọ pé limadha in tó jọ nínú orin nù ní limadha ta'allamna wa ma fadlu ilmina yufidna kullu ma nata'allam kí láǹfààní mímọ̀ tá ń kọ́ idha lam yufidna gbogbo tá ń kọ́ ní ò wúlò fún wa ó ní ìwọ ló ní má ṣe báyìí ẹ̀yin èèyàn má ṣe báyìí ìwọ náà ló tún wá ń ṣe tó ní káwọn èèyàn má ṣe yẹn ya wa'iza nasi amma anta fa'iluhu ìwọ tó ń kí àwọn èèyàn nílọ̀ nípa nǹkan tí wọ́n náà tó ń ṣerú ẹ̀ idhibta minhum umura anta tatiha idhibta minhum umura anta tatiha ó ń lé pò fáwọn èèyàn nǹkan tó jẹ́ pé wọ́n gan náà ó ń ṣe kí láǹfààní pò ń lé àwọn èèyàn kúrò nígbà tí wọ́n náà ń ṣerú ẹ̀ afáàní wa in alqaka fahamuka fi mahawin ètò tẹ̀lé nù ní وإن ألقاك فهمك في محاوين فليتك ثم ليتك ما فهمت فليتك ثم ليتك ما فهمت afani wa in alqaka fahmuka fi mahawin tó bá jẹ́ pé nǹkan tó mọ̀ فهمك في محاوين in tó mọ̀ padà tún wá kóbọ̀ níwájú Ọlọ́run Ọba ni ó padà kó sínú yẹpẹrẹ ni فليتك kó sì ti mọ̀ ثم ليتك ما فهمت فليتك ثم ليتك ما فهمت kó sì ti mọ̀ kó mọ̀ wulẹ̀ ní àgbọ́yé nǹkan yẹn nígbà tó jẹ́ pé àgbọ́yé tó ní kò padà wúlò fún ọ ستجني منهم ثمار العجز جالا afọwà Musa nígbàtí àfáà wa tí wọ́n parí topic eléyìí tí wọ́n sọ wípé al-insanu mas'ulun an ilmihi láti bẹ́tù 19 tàti gbé yẹn ní tí àfáà sọ mẹ́ al-insan mas'ulun an ilmihi ọmọ èèyàn ó bí lèrè nípa àmà rẹ̀ láfáà sọ pé ṣiṣẹ́ tó yìí mọ̀ tó mọ̀ tó bá wá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nípa àmà tó mọ̀ yẹn ọ̀dọ̀ ara rẹ̀ ní kó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àtàkọ̀wà pẹ̀lú ìpẹ̀yẹ Ọlọ́run Ọba àlékọ́lá afọ́wà parí lè tán afọ́wà fẹ́ bẹ̀rẹ̀ masáwí olùjáàl àwọn aburú tí ń bẹ ń bí kéèyàn ọmọ nìmọ̀ afá ti sí lójú kòkòrò pé afá lọ wá mọ́ o àmọ́ tó bá padà wá mọ́ kí ni ó jẹ́ rìsọ́ọ̀tì ẹ̀ láwá sọ pé sàtàjì ní thimaril ajizi jahalan وتصبر في عيون إذا كبرت وتصبر في العيون إذا كبرت ó ní sàtàjìní min thimaril ajizi jahalan ọ̀n padà bọ́ wà kó èso ọ̀n padà kọ́ wà kéré min thimaril ajizi ọ̀n padà bọ́ wà kó èrè ọ̀lẹ́ tó ṣe nípa ìwámọ̀ èrè rẹ̀ náà sì ní pé ò ní padà nímọ̀ àìmọ̀kọ́ ma bọ́ ọjà káàkiri ní fil uyuni idha kabirta wa tasghuru fil uyuni idha kabirta afá ní wa tasghuru fil uyun ó tún wá máa kéré sí lójú àwọn èèyàn ní nígbà tó bá ṣe kíni idha kabirta nígbà tó bá dàgbà tó ní pé nígbà tó dàgbà àwọn ọmọ kéèkéé tí wọ́n dé lẹ́yìn rẹ̀ tí wọ́n múra sí mímọ̀ àwọn ni wọ́n a máa sọ̀rọ̀ láwùjọ ìwọ náà sì wọ́n jókòó wọ́n a máa sọ pé bàbá alágbájá ọlọ́mọ ìfọ́lárú ẹ̀ tọrọ nígbà tó wà ní kéèkéé kò múra sí mímọ̀ àwọn ọmọ kéèkéé ni wọ́n wà dé lẹ́yìn rẹ̀ inna kabiran bila ilmi ma'a sughara ẹni tó dàgbà tí ó wá mọ̀ wọn àtọmọ kékeré lẹ́gbẹ́
iná sọ̀gírọ̀ làwọ̀ ilmọ̀ máa. àmọ́ ọmọ kékeré tó bá fi lè wá nímọ̀ kódà kó jẹ́ pé ìmọ̀ Al-Qur'ani nìkan náà lọ́mọ ẹ̀rí wọ́n mọ̀ ti síwájú tó bá ti di bí ó ní Kùránì déhùn ló fi jẹ́ pé òun kálukú wa ó kéré ò kéré in tó ṣe pàtàkì nínú ẹ̀sìn ìmọ̀ pín sọ́nà méjì kásáré múlẹ̀ náà ma káfí ráìdì off ìmọ̀ shar'iyyun wa ìmọ̀ ghayru shar'i ìmọ̀ tó jẹ́ ti ṣẹ̀ríà àbíkọ́ ètò yàtọ̀ sí ṣẹ̀ríà ìtawà fẹ́ sọ́mbì gangan ní ti ṣẹ̀ríà Ọlọ́run bá lékẹ́ ọlá ó wá ń bẹ́ẹ̀nà daruriyyun wa ghayru daruri ètò jẹ́ pé ọ̀ràn yẹn ni ọgbọ́dọ̀ mọ́ ẹlòmí ọmọ mẹ́sí máa kírun nísìn ìjọ tí mọ́ṣáláṣí làdáni ọba wá tó wá kàn pé afá alágbájá ẹyẹbá ṣe kámà ìgbàna ní ọmọ rẹ̀ rìn nígbàtí ọmọ kankan kí ló tó yẹ pé ọmọ èèyàn ní ọjà ọ̀lẹ́ nípa àlámọ̀rí ẹ̀sìn wọn wọ́n gbé wà sí kalẹ̀ ò jókòó sí ibi tí wọ́n ti nímọ̀ ó náà ní kí wọ́n máa jókòó láfàbí sọ wípé sàtájí ní ìmáàrílà àjíìsì jahala wọ́n náà máa jókòó ń bẹ̀ tó dípé wọ́n padà kéré àìjókòó rẹ̀ ń jọ kan ọ̀yọ́ ní ìdákàbírútà ó ní nítumọ̀ wájú àwọn èèyàn nígbà tó bá dákàbírú subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Barakatul lil hajj wal umrah iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí títí dọ̀hùn gbogbo ẹ̀ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara nílé lọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílọ rí àbọ̀ rẹ̀ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services installment payment is allowed iléeṣẹ́ àlùbáríkà wà ní nọ́mbà 11B Amadu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 àlùbáríkà ìwọ là ń bá lọ o.